Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe happy Saturday to you all. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers mi fún gbogbo àtìlẹ́yìn yín lórí channel yìí. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, ten like, ten comment. Gbogbo ẹ̀ la rí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ìdùnnú, ayọ̀, àlàáfíà ni ó máa jẹ́ ti yín àti èmi tí mò ń sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lónìí, mo kí yín ẹ kú ọdún ẹ kú ìyèdùn èní ní May 17, 2025. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gbogbo nǹkan tí ẹ ń bá Ọlọ́run sọ ní kọ̀kọ̀, Ọlọ́run á fi ìbéèrè á fi fún yín lórí ẹ̀. Á múnú yín dùn. Happy birthday, long life and prosperity. Ẹ̀yin èèyàn lé. A sọ gist wa lánàá wípé bàbá wèrè ńlá wọ́n lọ sí resort pẹ̀lú Queen Naomi, private resort. Ibẹ̀ ni wọ́n ti lọ ṣe fàájì wọn, tí wọ́n lọ gbádùn ara wọn. Nítorí pé Queen Naomi deserve a lot of respect. Respect yẹn náà dẹ̀ ni wọ́n ń rí lọ́dọ̀ Parọ́pò. Nítorí pé àtìgbà tí kábíyèsí ti fẹ́ Queen Naomi wọ inú ààfin, àtìgbà yẹn ni Queen Naomi ti ń pe Parọ́pò ní bàbá mi. Parọ́pò náà dẹ̀ mú Queen Naomi gẹ́gẹ́ bí ọmọ ni. Wọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá. Nítorí pé Queen Naomi jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n ní respect. Wọn ò ní àfojúdi. Wọ́n máa ń wólẹ̀ fún àgbà ní gbogbo ìgbà. Èyí ló jẹ́ kí wọ́n ní respect ní ọwọ́ Parọ́pò. Wọ́n ní iyì ní ọwọ́ Parọ́pò. Tó jẹ́ pé kò sí nǹkan tí wọ́n lè gbé wá síwájú Parọ́pò lórí ọ̀rọ̀ Queen Naomi tí Parọ́pò ní sọ pé Queen Naomi ò lè ṣe bẹ́ẹ̀. Ẹ mọ ọdún tí kábíyèsí ti fẹ́ wọn ní ìsìn. Tá bá máa kà, ó máa ti ń lé lọ́dún mẹ́rin. Wọn ò dẹ̀ bá ojú kábíyèsí jẹ́ rí. So ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́. Wọ́n ní ìkan nínú àwọn sisi wa yìí. Wọ́n lọ sí ọ̀dọ̀ Parọ́pò. Wọ́n ní wọ́n lọ rojọ́ wípé kábíyèsí ò ní time fáwọn mọ́. Wípé gbogbo nǹkan tó yẹ káwọn máa ṣe bí event, bí function, wọ́n ní bàbá wèrè láti gba gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn. Wípé wọn kì í má wọn jáde mọ́. Wípé Queen Naomi nìkan ni kábíyèsí máa ń mú jáde àti Dr. Elizabeth. Wípé kí lòun ṣe fún kábíyèsí tí kábíyèsí fi pa òun tì. Tí kábíyèsí ò fi ráyè tó mọ́. Wọ́n ló rojọ́ ilẹ̀kùn. Wọ́n ní Parọ́pò sọ fún wípé alákọ̀ọ́kọ́ àwọn ti sọ fún wọn kó máa gbé ẹjọ́ bàbá wèrè ńlá wá bá wọn mọ́. Nítorí pé ìgbà tí àwọn ń bá wọn sọ̀rọ̀, wọn ò listen. Wípé wọ́n ń ṣe bí ìgbà tó yẹ pé wọ́n gbọ́n tán. Wípé ìgbà tí kábíyèsí ní kán kúrò nínú ààfin kó lọ ra lé, kí oníkálukú wà láàyè ẹ̀. Táwọn ń sọ fún wọn gbà yẹn pé ṣé wọ́n dá wọn lóhùn. Wípé wọ́n ní tipátipá àwọn fẹ́ jókòó sínú ààfin ni. Wípé wọn ò dá wọn lóhùn, wọ́n lẹ́nu àwọn rùn, wọn ò ra lé. Wípé kábíyèsí ṣetán láti ra iye kí iye ilé fún wọn ní ìgbà yẹn. Wípé tó bá yẹ pé wọ́n ti gbọ́ràn sí bàbá wèrè ńlá lẹ́nu tó ti lọ ra lé tó ti wà láàyè wọn. Wípé gbogbo nǹkan tí wọ́n ń fi ojú rí yìí, wọn ò ní fi ojú rí. Wípé ìyẹn máa mú iyì wá fún wọn. Ìyẹn ò ní jẹ́ kó máa rí ìrìkúrì. Pé ìgbà tí kábíyèsí bá fẹ́ rí wọn, kábíyèsí á wá bá wọn nílé wọn. Gbogbo nǹkan tó dẹ̀ tọ́ ni bàbá wèrè ńlá máa ṣe fún wọn. Wípé ṣùgbọ́n nǹkan tó jẹ́ pé wọ́n fi máa tẹ́ ni wọ́n ra wọlé. Wípé wọn ò dá àwọn lóhùn gbà yẹn. To the extent pé ibi tí kábíyèsí tún rà fún wọn, tí àwọn ní kó ní kálukú wá mú ibi tó yẹ kó dúró sí.
wọ́n ní bàbá wa parọ́pò ni wọ́n ò wá, wọn ò dáhùn. Wọ́n léèyàn kan péré tó wá ń gbà yẹn ò ní. Mi ì fẹ́ dárúkọ àwọn sísí wa gbogbo ẹ̀ lórí channel mi, ṣùgbọ́n wọ́n ní ìkan nínú wọn ló wá nígbà yẹn. Wípé so, wípé kí ni àǹtí wa yìí kí ná fẹ́ káwọn ṣe. Wípé nítorí àwọn náà mọ nǹkan tó dé tó jẹ́ pé wọn ò fi listen ní ìgbà yẹn, tí wọn ò fi gbọ́ràn ní ìgbà yẹn. Wípé ilé tí bàbá wéré ńlá tó kọ́ sí inú palace tó jẹ́ ibi tó máa gbé, wípé ṣàdédé làwọn rí tí iná sọ níbẹ̀. Wípé gbogbo àwọn nǹkan tó ti ṣe yìí lẹ́yọ kọ̀ọ̀kan táwọn bá ní káwọn máa kà á, wọ́n ló ti pọ̀ jù. Wọ́n ní ibi tí bàbá wéré ńlá tún yàn fún wọn láti rà tó ń fẹ́yàn kankan ní kọ́kọ́rọ́, wọ́n ní fámílì wọn náà lọ kó síbẹ̀, náà takú sí inú ààfin. Wípé so ọ̀rọ̀ tí àǹtí wa yìí wá bá wọn sọ, wípé kì í ṣe ọ̀rọ̀ o. Wípé nítorí iyì láyé yìí, béèyàn ṣe máa ń rí iyì, òun ni iṣẹ́ téèyàn bá ṣe èèyàn ń wá, èèyàn máa ń ra iyì ni, èèyàn dẹ̀ máa ń ra ẹ̀yẹ ni. Tó bá pọ́n ara ẹ lé, àwọn èèyàn á pọ́n ẹ lé. Ṣùgbọ́n tó ń yẹ̀yẹ́ ara ẹ tó pọ́n ara ẹ lé, pé kò sí ẹni tó máa pọ́n ẹ lé. Wípé so ọ̀rọ̀ tí àǹtí wa yìí tó ń wá sọ, àwọn ò lè dá sí i. Nítorí ìgbà tí àwọn ti ń wọ̀nù wọn, táwọn ti ń kìlọ̀ fún wọn, táwọn ti ń bá wọn sọ̀rọ̀, wọ́n ní wọn ò gbọ́. Wọ́n ní wọ́n ṣe etí kúnkún, wọ́n ní tinú àwọn làwọn máa ṣe. Ẹ̀yin èèyàn lè ṣe mọ̀ pé àwa ń ṣe gist wa lórí channel yìí ni. A dárúkọ èèyàn kankan, à ń ṣe gist wa ni. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run Elédùmarè ló ń gbèjà Queen Naomi o. Ọlọ́run Elédùmarè ló wà pẹ̀lú Kábíyèsí àti Queen Naomi, ló ń bá wọn yanjú ọ̀rọ̀ wọn. Nítorí nǹkan tí àwọn ọ̀tá rò ipò máa ṣẹlẹ̀, òun kọ́ ló ń ṣẹlẹ̀ o. Ẹ wo oyè tí wọ́n ní bàbá wéré ńlá jẹ yìí, chairman heritage gbogbo àwọn ọba. Oyè ńlá ni. Ìtorí ẹ̀ ní Queen Naomi náà fi declare 3 days láti fi celebrate bàbá wéré ńlá. Ẹ mọ̀ pé nǹkan tó fi mú 3 days ni pé ẹ mọ̀ pé àwọn ọba yẹn pọ̀. So bóyá wọ́n wá divide pé wọ́n máa wá lọ́jọ́ kọ̀ọ̀kan tá fi pé ọjọ́ mẹ́ta. Wọ́n ní wọ́n celebrate bàbá wéré ńlá. Wọ́n celebrate wọn, wọ́n ṣe oúnjẹ oríṣiríṣi fáwọn ọ̀rẹ́ wọn, àwọn ọba, àwọn tó close mọ́ Kábíyèsí. Wọ́n wá sí Royal Mansion láti wá bá bàbá wéré ńlá, láti wá bá wọn yọ ayọ̀ yìí. Ẹ wo gbogbo nǹkan tí wọ́n ló ń ṣẹlẹ̀ ní ààfin. Gbogbo ẹ̀ là ń fún yín gbọ́. Tí wọ́n ní wọ́n ń bínú pé Kábíyèsí ò jẹ oúnjẹ wọn. Àwọn dínà tí wọ́n sè, tí wọ́n ní bàbá wéré ńlá ní kí wọ́n máa pín fún gbogbo àwọn tó wá bá wọn yọ̀ nínú ààfin, pé ṣe ni wọ́n mú àwọn entourage wọn náà gba private resort lọ pẹ̀lú Queen Naomi. Wọ́n ní ṣe ni àwọn sísí wa gbogbo ẹ̀ lament náà ń bínú. Ṣé ẹ mọ̀, nǹkan tí mo kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ni pé Kábíyèsí wọ́n bá lórí ohun gbogbo ni. Kò sí nǹkan tí anybody lè sọ tó jẹ́ pé ó lè change decision bàbá wéré ńlá. Ìgbésẹ̀ tí bàbá wéré ńlá bá gbé, àṣegbé ni. Ẹ dẹ̀ mọ̀ pé Kábíyèsí ò ń ṣe ẹni tó wà at least. Ṣùgbọ́n téèyàn bá ń lo agídí fún ọba, ó máa bá rẹ̀ níbi tí ò ti yẹ kó bá rẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn. Ẹ mọ̀ pé Kábíyèsí ní sùúrù gan. Ẹ rántí gbogbo ìgbà tí Kábíyèsí ti ń sọ lóòótọ́ wípé káwọn àǹtí wa gbogbo ìkan lọ ra lé. Ẹ mọ̀ pé wọn ò dáhùn. Tó jẹ́ pé open check ni Kábíyèsí fún wọn gbà yẹn. Tí bàbá wéré ńlá ní ilé tó bá wù wọ́n nìkan lọ rà. Ṣùgbọ́n àwọn ò ní ra lé sí overseas o. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé Nàìjíríà wà yìí, àwọn á rà fún wọn. Ẹ mọ̀ pé wọn ò dáhùn.
Dr. Elizabeth nìkan ló gbọ́ àti ìkan nínú wọn. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi wá bẹ̀rẹ̀ sí wu ìwà yìí fún wọn ní ìsìn pé ẹ ń lágídí àbí ẹ máa bá mi ń bẹ̀. Ṣé èèyàn máa ń sọ pé ẹnu ọkọ èèyàn ń rùn ni? Ṣebí Yorùbá ló ní ọkọ lolórí aya, nǹkan tọ́kọ èèyàn bá sọ yẹ kéèyàn listen. So ìgbà tí bàbá Werinlá dẹ̀ ti ń bá wọn sọ̀rọ̀ tí wọn ò gbọ́, that means pé nǹkan tójú wọn bá rí wọn máa fara mọ́ ni. Ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn. Kábíyèsí ò mú èèyàn kankan jáde nínú wọn ju Dr. Elizabeth lọ mọ́. Nítorí pé tán bá ti tẹ̀lé bàbá Werinlá jáde, nǹkan tí ò yẹ kán ṣe náà máa ṣe. So ẹ̀yin èèyàn lé, mo ní kí n wá fún yín ní update ni. A gbọ́ pé bàbá Werinlá wọ́n ṣe oríkì fún Queen Naomi. Wọ́n ní oríkì yẹn lágbára. Ẹ mọ̀ pé oríkì jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń wúyàn lórí. Ẹ wo tí kábíyèsí bá jí láàárọ̀, ọ̀tọ̀ lẹ́ni tó máa kì wọ́n, ọ̀tọ̀ lẹ́ni tó máa láago, ọ̀tọ̀ lẹ́ni tó máa lùlù. Wọ́n á máa fi ìlù, wọ́n á máa fi bá bàbá Werinlá sọ̀rọ̀. Wọ́n ní wọ́n dìídì nìkan ṣe oríkì fún Queen Naomi ní pé wọ́n fi ìfẹ́ wọn hàn sí Queen Naomi. Ẹni tí èèyàn nífẹ̀ẹ́ ìwà, ìṣesí ẹ̀, gbogbo nǹkan ni kábíyèsí fi nífẹ̀ẹ́ Queen Naomi. Ìtorí ẹ̀ náà fi gbé oríkì yẹn sílẹ̀ fún wọn. Wọ́n ní in fact wọ́n ní Queen Naomi wá surprise. Bá a ṣe gbọ́ ni allegedly ni o. Ṣé mọ̀ pé mo máa ń sọ fún yín, mo wá torchlight sí àwọn nǹkan tá a gbọ́ allegedly. Mi ò bá bàbá Werinlá gbé inú ààfin. Ẹ̀yin èèyàn lé bá a ṣe gbọ́ ni. So gbogbo àwọn nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní ìgbà tí Queen Naomi gbọ́ oríkì yìí, wọ́n náà bú sẹ́kún ní pé kábíyèsí, kí ló dé tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi? Wọ́n ní bàbá Werinlá reply pé ìwọ láyọ̀ mi, ìwọ ni ìdùnnú mi, ìwọ lẹ́ni bí ọkàn mi. Ìfẹ́, ìfẹ́ kábíyèsí àti Queen Naomi lágbára o. Ó yẹ ká kọ ìwé fún kábíyèsí àti Queen Naomi lórí ọ̀rọ̀ ìfẹ́ wọn yìí. Ọlọ́run ò ní paná ìfẹ́ yìí o, ní agbára Ọlọ́run. Gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko, lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, mo kí yín. Happy Saturday o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Ìdùnnú, ayọ̀, àlàáfíà ni ọ̀rọ̀ wa máa já sí. Ọlọ́run ó máa gbé wa lékè àwọn ọ̀tá wa o. Ọ̀tá ilé, ọ̀tá òde, gbogbo wọn pátá, Ọlọ́run máa gbé wa lékè wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers, gbogbo bẹ́ẹ̀ ṣe ń share àti like gbogbo àwọn gist wa. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ mu. Orúkọ mi ò yí padà, Máṣọ́lá ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí, à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tó sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín, kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé prize giveaway wa, ó ń bọ̀ ní July 15 ní agbára Ọlọ́run. A bá wa láyé, a bá wa láyé. Ẹ máa comment, ẹ máa like, ẹ máa subscribe. Inú gbogbo àwọn nǹkan yìí láti máa fún yín ní prize giveaway. Ẹ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa, ẹ kàn máa tẹ like. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.